Ẹ kalẹ́, ẹ kalẹ́, mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire, mo gbọ́ ọmọ Yorùbá. Ẹ jọ̀ọ́ má bínú pé mi ò jáde sọ̀rọ̀, òtútù yẹn náà ni. Mo ṣe ń, ara ti ń le díẹ̀díẹ̀, ẹ̀yin yẹn, àkọ́kọ́ ẹ̀yin yẹn yọ mí lẹ́nu òtútù. Kíkọ́ mo ṣe ń bá sọ̀rọ̀ òtútù náà ní àkókò ṣì wà. Ó tún ti wọra díẹ̀, àmọ́ ṣáà gbìyànjú ṣáà díẹ̀. Lórí yẹn náà, a tún wá lọ ní COVID lórí ẹ̀. Torí náà ẹ jọ̀ọ́ ẹ má bínú tẹ́ ẹ bá rí i pé mi ò jáde sọ̀rọ̀ láti bí ẹnu ọjọ́ mélòó kan sẹ́yìn, ó ti lé lóṣù kan tẹ́ ẹ rí mi tí mo jáde sọ̀rọ̀. Ara ti ń le díẹ̀díẹ̀, bọ́ mi lè sọ púpọ̀ ju COVID yẹn ó ṣẹ̀ṣẹ̀ ń kúrò lára ni torí ó ti ẹ̀ wọra gan. Kàṣà máa dúpẹ́. Ẹ kú ọdún, ẹ kú ìyèdùn, èmi á ṣe ọpẹ́ o, ọdún ayabo bọ́n ṣe máa ń sọ, bẹ́yìn àgbà ṣe máa ń sọ. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó sú wa o. Mo ti rí àwọn oríṣiríṣi ìjà tó ti ń lọ láti jọ́ yìí. Ara mi tí ò sàn mi ò kò jẹ́ kí n tẹ̀ sọ nǹkan kan, mo kàn ṣáà ń wo ohun tó ń lọ torí kéèyàn kàṣà máa dúpẹ́. Ẹ má bínú, ẹ rí pé mo ṣì ń ọ̀fun mi ṣì ń ṣe bákan. N tí mo kàn fẹ́ sáré sọ, mo fẹ́ fi kíní yìí hàn yín. Ṣé rí gbogbo àwọn tó ń sọ fún wa, gbogbo àwọn Tinubu tó ń sọ fún wa pé ká dìbò, ká dìbò. Ẹ jẹ́ ká padà síbi tí kíní ti gbé wọ́ wa o. Òun mo fi ń hàn yín. Ṣé rí àwọn tó wà nínú àwòrán yẹn, Buhari tó wà láàrin, Abacha tó wà lápá òsì, Babangida tó wà lápá ọ̀tún tẹ̀ ń rí. Ẹ ṣáà rí gbogbo wọn, ṣá wọn nìyẹn o. Abacha nìyẹn o, Babangida. Ṣé wọn kọ́ àwọn náà dá àwọn ìpínlẹ̀ tán mẹ́tàdínlógún, àwọn náà àbí mẹ́rìndínlógún, àwọn náà dálẹ̀. Wọn ò dẹ̀ béèrè, wọn ò gba àṣẹ lọ́wọ́ àwọn ọmọ onílùú. Wọ́n ní àwọn kan ń béèrè fún. Àwọn wo ló ń béèrè fún? Ẹ jẹ́ má gbàgbé pé àwọn tán ara wọn rà bíi Babangida àti Abacha àti Abdulsalam àti Babangida àti Buhari. Àwọn ló gba ìjọba tipátipá. Ìdìbò kan tó ṣẹlẹ̀ tí gbogbo wa nígbàgbọ́ nú ẹ̀, òun ni ti Abiola. Àtàwọn táwa ní ará gúúsù, àtàwọn ará Arẹwà, a dìbò, a dẹ̀ yan lápapọ̀ wa, a yan Abiola. Ǹjẹ́ kí ló wá ṣẹlẹ̀? Àwọn abàlújẹ́ yìí, wọ́n bá yanra wọn sípò, ipò ọ̀gá. Wọ́n gba agbára lọ́wọ́ Abiola, wọ́n yanjú Abiola, wọ́n wá dá ìpínlẹ̀ lẹ̀. Ẹ jẹ́ kí n fi ọjọ́ yìí máa fi hàn yín. 27th of August 1999, ẹ jọ̀ọ́ ẹ máa ka ẹ lọ wò fúnra yín. Ṣé rin sìn? Wọ́n kọ síbẹ̀ sìn, wọ́n ní pé àwọn pé a fẹ́ ìlú púpọ̀. Àwọn wo ló sọ fún wọn pé a fẹ́ pín ìpínlẹ̀ wa? Àwọn wo ló bá wọn sọ? Ta ló bá wọn? Ṣé àwọn tí wọ́n gba agbára, tí wọ́n gba ẹ̀tọ́ Abiola mọ́ lọ́wọ́ náà lẹ́nu àti sọ̀rọ̀ yẹn, àbáwọ̀ èèyàn, àwọn aráàlú? Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi. Mò ń fi kíní yìí hàn wá kó lè yé wa ni o. Ìdí tí ẹ má bínú. Ìdí tá a ṣe láti lọ fún òmìnira wa rèé o. Àwọn méjèèjì yẹn, Babangida àti Abacha, wọ́n dá ìpínlẹ̀ mẹ́rìndínlógún ni wọ́n dálẹ̀. Wọn ò dẹ̀ gbaṣẹ́ lọ́wọ́ wa. Babangida dá 9 lẹ̀, Abacha dá 7 sílẹ̀. La fi wá wọ mẹ́rìndínlógójì ìpínlẹ̀ ta ní sìn. Kẹ́ bá mọ̀, mo fẹ́ kí gbogbo wa ká mọ̀ bí ti gbé kíní tó ti gbé wọ́ wa o. Gbogbo àwọn tó ń sọ fún wa ń sìn, àwọn Tinubu, wọn ò sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yìí. Mo dẹ̀ fẹ́ kí gbogbo wa mọ̀. 27th of August 1991, òun ni Babangida ló bẹ̀rẹ̀ sí ní ló dá ìlú 9 lẹ̀ láì bí àwa èèyàn. Kò sí ìdìbò lórí ẹ̀ o. Wọ́n kàn pín láti sìn lọ ẹ máa ní ìlú báyìí. Abacha wá ní 1993, òun náà wá gbé 7 lé lórí. La fi wá wọ mẹ́rìndínlógójì ìlú ta ní sìn yàn. Ìyẹn bẹ́ẹ̀. Kẹ́ má wá gbàgbé pé Abdulsalam, òun ló wá gbé ìwé òfin irọ́ ló gbé lé wa lórí o. Ibi tá a wà nìyẹn títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí o. Ibi tá a wà rẹ̀ títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí o. A ní nǹkan tó ń pè ní democracy o. Ìrẹ́jẹ ló kún gbogbo tí wọ́n gbé lé wa lọ́wọ́ o.
kò sí èèyàn kankan nínú wa tó dìbò pé a fẹ́ ìlú tí wọ́n gbélé wa lórí yìí o, kò sí èèyàn kankan nínú wa tó dìbò fún un. ẹ jẹ́ kó yé wa, ìyẹn lèmi kàn fẹ́ mẹ́nu bà. mo dẹ̀ fẹ́ ká má fi gbogbo kíní tó àwọn èèyàn wa létí. Abacha àti Babangida wọn kì í ṣèyàn èèyàn rere rárá o, àti Buhari gbogbo wọn lápapọ̀ ẹ rí pé kákín gbogbo wọn wọ̀. àyàn wọn sípò ẹ̀ ń tàyàn sípò wọn ò jẹ́ ó wọlé o, wọ́n pa á gbẹ̀yìn ni o. òun ni Abíọ́lá. sọ̀rọ̀ mi yé yín, mo fẹ́ kí ọ̀rọ̀ yẹn kó yé gbogbo wa, mo ṣe fi ọ̀rọ̀ yìí hàn wá ká lè mọ̀ pé àwọn ìpínlẹ̀ 24 tí wọ́n dálẹ̀ yẹn kò sí àṣẹ, wọn ò gba àṣẹ lọ́wọ́ àwa ọmọ onílùú láti gbélẹ̀ o, wọn ò gbà o. wọ́n ṣe tipátipá ni wọ́n dẹ̀ gbélé wa lórí. ìwé òfin náà wọ́n tún gbélé wa lórí pẹ̀lú tipátipá. ara ń ta ṣe fẹ́ gba òmìnira wa nìyẹn. a nílò referendum kó ní kálukú máa lọ ká padà sí bí ìgbà tàwọn Awólọ́wọ̀, àwọn bàbá wa Awólọ́wọ̀ tí wọ́n ṣe western region, tí wọ́n ṣe south eastern region, tí wọ́n dẹ̀ ṣe northern region, ká padà síbẹ̀ ká wá ṣe referendum láti ibẹ̀ yẹn kó ní kálukú wa mọ̀ ṣàfẹ́ dúró papọ̀ ní o àbí fà ká máa lọ. kò jù bẹ́ẹ̀ lọ pé ká máa wà nù kò sọ̀rọ̀ ìdìbò ní 2023 ìdìbò ẹni tó bá dìbò 2023 sìn jìbìtì ló kún bẹ́ẹ̀. kò sí referendum láti sọ pé a gba ìwé òfin yẹn wọlé níbi kankan. kò sẹ́ni tó lè fi referendum yẹn hàn yín, ẹnì kan lọ fi hàn yín, wọn ò ní lè fi hàn yín. ìyẹn ni mo ní pé kí n mú wá kí n fi ṣe ọ̀rọ̀ sọ lẹ́nu pé kàkàn gbọ́ nǹkankan. mo dẹ̀ fẹ́ kẹ́ wo àwòrán kan tí mo rí lọ́sàn-án yìí, ní ìmọ̀ tó bá ṣeé ṣe màá gbìyànjú kí n gbé jáde. ọ̀rọ̀ tó yà mí lẹ́nu náà ni gbà tí mo rí mo ní ó tán. ẹ ṣáà tí ní tó ṣẹlẹ̀ pẹ̀lú Sanwó-Olú, ẹ̀hún náà sì ní béèrè láti jẹ́ béèrè o láti dáhùn. ṣé wọn kò yé àwọn ọmọ wa tán pa àwọn ensars tán pa òṣìṣẹ́ ní béèrè. àmọ́ ìjọba ń sìn Magede àbí Magodo àbí wọ́n ti ń pè ibi tán ti gbé lọ wọlé nílé tán fẹ́ gbalẹ̀ mọ́ wọn lọ́wọ́. ìjọba Àbújá wọ́n ní pé ìjọba Àbújá ló sọ pé kán wá gbalẹ̀. òun dẹ̀ sọ fún pé òun ló lórí ìlú, wọn ò dá lóhùn. ṣé mọ̀ pé wọ́n ní pé Àbújá tí Àbújá bá fún wọn láṣẹ àwọn ò ní dá èèyàn kan lóhùn. ẹ wò màá tiẹ̀ fílẹ̀ màá ṣe yẹn jọ mí. ẹ ti rí fídíò yẹn. mo kàn ní kí n mẹ́nu bà nítorí mi ò fẹ́ dúró pẹ́. torí kí ni yẹn ṣì ń ṣe mí bákan. àmọ́ lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa lágbára Ọlọ́run á ṣe é ṣe fún wa. ó lè tó 100 ọdún ká tó gba òmìnira wa. ẹ má jẹ́ kó yà wá lẹ́nu. kò gbọ́dọ̀ yà wá lẹ́nu, bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ sú wa, kò gbọ́dọ̀ rẹ̀ wá. ẹ jẹ́ ká tẹ̀síwájú láti ìsìn lọ. gbogbo àwọn ọ̀ràn dìrò gbogbo àwọn ọmọ wa, àwọn ọmọ Yorùbá ètò ìbẹ̀ sí ní sọ ìtàn fún wọn o pé ìlú tó ń pè ní Nàìjíríà o, àwọ̀ kò sí àṣẹ lórí ẹ̀ bọ́ ṣe dá àwọn ìpínlẹ̀ tán dálẹ̀ yẹn, kò sí àṣẹ kankan o. wọ́n ṣe tipátipá ni o. ìdìbò kan ṣoṣo ló wáyé tí gbogbo wa fi ọwọ́ sí, òun dẹ̀ ní ìdìbò tí wọ́n ṣe ń gbà àti Abíọ́lá kó tó di pé wọ́n pa. ní ìdìbò yẹn òun ló jẹ́ ìdìbò tó yẹ pé kò sí àlùmọ̀kọ́rọ́, kò sí jìbìtì ń bẹ̀. gbogbo aráàlú fọwọ́ sí pé kí Abíọ́lá jẹ́ olórí wa. àwọn náà bàjẹ́ o, àwọn tẹ́ ń wò yìí náà bàjẹ́. ẹ jẹ́ kó yé wa. torí náà àwa ní ẹ̀tọ́ wa ní pé ká lọ fómìnira wa. òmìnira wa báyìí a gbọ́dọ̀ gbà, self determination ẹ̀tọ́ wa ni. bá a dẹ̀ ṣe máa ṣe ni ká lọ gba referendum wa. ká bẹ̀rẹ̀ pẹ̀lú referendum. ṣàfẹ́ wà pẹ̀lú àwọn ará bí ìyàbẹ̀fẹ́ ká máa lọ o, kó ní kálukú máa lọ ní referendum yẹn ká lè pín, kó ní kálukú lè máa lọ ká máa lọ. àfẹ́ pẹ̀lú ara bí ó ti tó. mo dẹ̀ fẹ́ kẹjọ, mo fẹ́ sọ kíní kan. ara àwọn olórí wa, ara wọn ọ̀dàlẹ̀ wà láàrin wọn. àwọn náà dà wá, àwọn náà kó wa sínú wájú ewu báyìí o, torí wọ́n mọ̀ pé tí mò ń sọ yìí kàn jẹ́ mi lẹ́rìí tí báyìí kí n máa ń purọ́. kí ẹnì kankan nú wọn kan jáde kan sọ pé nǹkan tí mo sọ pé irọ́ ni, òun lè rí wájú yìí. torí ẹ̀mí kan máa sọ pé citizen ìwà tún ti dé, ó tún ti gbé irọ́ kan wá. n tó wà níwájú yìí, òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ ni mo gbé wá síwájú yín. ẹnì kan ṣàlàyé fún yín níbo ni àwọn Babangida àti Abacha mo náà ti gbé rí agbára láti dá ìpínlẹ̀ lẹ̀. wọ́n bí àwa ọmọ onílùú, wọ́n dẹ̀ pín ilẹ̀ wa.
ta ló fún wọn ní agbára yẹn? Ẹni tó dẹ̀ yẹ kó gba agbára kó ṣe irú nǹkan báyẹn ṣe bí òun kọ́ ni ṣe bí òun ni Abíọ́lá àmọ́ wọ́n pa á mọ́ wa lójú. Ara ń ta ṣe láti máa lọ rè o. Ẹ wo èmi á dá dúró báyìí mo kàn ní kí n fi ọ̀rọ̀ ìyẹn ṣe ọ̀rọ̀ sọ ni. Màá tún padà wá ná. Mo ní kí n sáré kí gbogbo wa ní pé ẹ kú ọdún o. Ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá. Olóyè adúpẹ́ pé wọ́n dẹ̀ sì pé wọn ò tí ì rí wọn ọwọ́ ìjọba amúnisìn ìjọba burúkú kò ní tẹ olóyè. Ó dẹ̀ máa ṣe é ṣe fún wa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ká bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa bá ṣe máa ṣe iṣẹ́ àpapọ̀ wa, ká ṣe ìdáàbòbò nílùú ìpínlẹ̀ kọ̀ọ̀kan ta ní nílẹ̀ wa, ká ṣe ìdáàbòbò torí ọwọ́ wa ló kù sí. Ẹ gbàgbé àwọn olórí wa àpò ara wọn ni wọ́n ń dù, àpò ara wọn ni wọ́n ò du ẹ̀tọ́ wa rárá, àpò ara wọn ló ń dù. Ẹ jẹ́ kó yé wa, ẹ jẹ́ tí gbogbo wa bá dìde ká béèrè fẹ́tọ̀ wa wọn ò ní agbára. Bá ṣe dákẹ́ tá a béèrè fẹ́tọ̀ wa tá a dìde fún ẹ̀tọ́ wa òun ló ń fún wọn lágbára. Torí náà ẹ jẹ́ ká dìde lápapọ̀ wa ká bẹ̀rẹ̀ sí ní dáàbò bo agbègbè wa àdúgbò wa níkọ̀ọ̀kan ilé abúlé oko ìlú ká bẹ̀rẹ̀ sí ní dìde. Ẹ wo tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ lénìí wọ́n lọ kọ ọ̀rọ̀ sórí ilé ní Màgódò wọ́n fẹ́ gbà àwọn àní láti Àbújá. Ṣé bá ṣe máa wò rèé? Ẹ jẹ́ ká dìde o, ẹ̀tọ́ wa ẹ jẹ́ ká dìde fún. Ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa bó ṣe máa dìde fẹ́tọ̀ wọn. Ọ̀rọ̀ yìí ti kọjá àdúrà. Ẹ jọ̀ọ́ mi ò ní ẹ má gbàdúrà o, àmọ́ sìn tẹ́ bá ti gbàdúrà tán àsìkò àdúrà àsìkò ẹ̀ wà. Ń sìn àsìkò ká dìde fẹ́tọ̀ wa lápapọ̀ ká gba nǹkan wa kó ní kálukú máa lọ ń lọ ẹ̀ òun mi ni àwa yìí. Referendum ká lè lọ fún referendum yẹn. Tẹ́ bá ti gba referendum ká bẹ̀rẹ̀ sí sọ pé àwa ṣe nínú referendum yẹn àwa sọ bàbá fẹ́ wà pẹ̀lú ìlú yẹn o àbí kó ní kálukú máa lọ ń lọ ẹ̀ àsọ ń bẹ̀ ẹ̀tọ́ wa ni. Ẹ má jẹ́ kí wọ́n rẹ̀ wá jẹ òtítọ́ bẹ́ẹ̀ yẹn. Ẹ máa dá dúró báyìí ná. Ẹ tún lè lọ ka kíní òun ló wà níbí òun lè rí yẹn. Mo kàn ní kí n fi eléyìí kí n fi tó gbogbo alé tí náà ni. Ṣé o sẹ́rí màá kàn ka àwọn ìlú ìpínlẹ̀ tó lálẹ́ lábẹ́ Babangida wọ́n dá Akwa Ibom, Katsina ìbúná tún dálẹ̀ o Adamawa, Taraba, Gongola, Enugu, Edo àti Delta. Wọ́n tún dá Jigawa àti Yobe wọ́n dálẹ̀. Wọ́n dẹ̀ bèrè nǹkan Kebbi náà Kebbi wọ́n tún dá ẹ náà lẹ̀ lábẹ́ Babangida nìyẹn o. Tẹ́ ń pè àwọn arábí wọn ò ní àṣẹ wọn ò gba àṣẹ lọ́wọ́ wa kó tó ṣe kíní yìí o. Àwọn amúnisìn gbà òun lẹ̀ ń wò yẹn nínú àwòrán yẹn. Lẹ́yìn yẹn labọ́jà wa dá òun ló wá dá Abia State Ebonyi Bayelsa Nasarawa ẹ má bínú ẹ wò mú ní ti máa lọ Gombe Ondo wọn bí wá kan tó dálẹ̀ o. Ara àwọn tó lè pera wọn lólórí wa wọn ò lè dá wa lóhùn. Ẹ lọ bí wọn ẹ lọ bí àwọn pé báwo ni wọ́n ṣe gbà kí àwọn ará bíi kan ṣe kíní. Wọ́n dẹ̀ mọ̀ pé àwọn tí wọ́n jẹ́ kí Abíọ́lá gba ipò rẹ̀ o. Ẹ pọ́rọ̀ yẹn lọ́wọ́ nú. Ẹ jẹ́ àrò anyway màá dá dúró báyìí ná. Màá tún sọ̀rọ̀ díẹ̀ tó bá ṣe díẹ̀ tí ara mi bá tún ṣe màá lè sọ̀rọ̀ díẹ̀ lórí kíni ẹ̀dá àmọ́ sì mo fẹ́ dá dúró. Ẹ ṣeun gan mo dúpẹ́. Àtúmọ̀rí yín bá orúkọ tèmi yí padà Citizen AY Ayọ̀gòdì mo tẹ̀ mọ̀ sí Citizen AY láti Odùduwà TV radio àtúmọ̀rí yín bá sọ̀rọ̀. Ẹ ṣeun ó dìgbà gan náà. Oh man ẹ ṣeun.